Ede Yoruba International, ètò yín ètò mi. Mo súnmọ́ Ọba níwọ̀n ẹgbẹ̀je, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà nítorí pé arọ́bàfín lọ́ba ń pa. Ọọ̀nìrìṣà tí gbogbo wa mọ̀ sí Ooni of Ife, táwọn olóyìnbó ń pè ní paramount traditional king of the Ile-Ife, the ancestral home of the Yoruba people. Nígbà tá a bá sọ pé òjò ni mí, mi ò bẹ́nìkan ṣọ̀tá, ẹni èjìrí lèjì ń pa. Ọọ̀nìrìṣà kábíyèsí Adéyẹyè Enitan Ogunwusi Ọ̀jájá second, òun là ń perí yẹn o. Ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ipò ọọ̀nìrìṣà, ipò bọgibọ̀pẹ̀ tá a mọ̀ sí ẹ̀sìn àbáláyé nìkan ni. Wọ́n gbàgbé pé ọba ba lórí ohun gbogbo ni. Aṣojú ẹ̀sìn gbogbo ni àwọn ọba jẹ́ bákan náà, èyí tó túmọ̀ sí pé àti ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé mẹ́tẹ̀ẹ̀ta ni ọba ń ṣe. Kò yà mí lẹ́nu o láti rí ọọ̀nìrìṣà kábíyèsí Adéyẹyè Enitan Ogunwusi Ọ̀jájá second nínú orin ẹ̀mí. Ẹ má jẹ́ ká làágùn jìnnà, ojú àwo làwo fi ń gbọbẹ̀, ẹ̀yin náà wò ó fúnra yín. Ṣé ẹ má gbàgbé láti like, kẹ́ subscribe, kẹ́ dẹ̀ turn on notification bell